ló sà. Kí ló ṣẹlẹ̀? Mo ní kí wọ́n á tọrọ àyè ní pé mo fẹ́ lọ sí abúlé wa. Láti lọ sí kíni? Àárọ̀ àwọn èèyàn mi ló ń sọ mí. Sórí jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Tó o bá ti lọ, kó o pààkì gbogbo ẹrù ẹ kó dẹ̀ kó dání. Tó o bá ti kó dání, màá pààkì gbogbo ẹ̀ má dẹ̀ kó tẹ̀lé. My dear, kò tó yẹn náà. Wọ́n náà sáàmà pé ó ti wà pẹ̀lú wa for the past 3 years tí ó travel lọ sẹ́yìn gbé. Ó dẹ̀ mọ̀ pé bó ti wà yẹn, òun náà fẹ́ máa rà wọn tẹ̀. Ó ti mísì ó gba àwọn èèyàn rẹ̀ náà, pàápàá jùlọ boyfriend rẹ̀. Wò jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Bó ti wù kí igi mú alágbàro, ó gùn tó ẹni tó gbóko fún lọ̀gá ẹ̀. Tó bá ti lè lọ, iṣẹ́ ti tọ́nu lé. Ṣẹ́ṣẹ́ ti sú ẹni, sọ̀rọ̀ àbí tẹ̀ pé kàn. Ọ̀dẹ̀ ògbóni. Jáde sí kápẹ́ lọ́ba mi ṣe ráì. Wo ìwọ ọmọkùnrin jẹ́ kí n sọ fún ẹ. Gàlẹ́gàlẹ́ ti ń pọ̀ jù nílé o. Gàlẹ́gàlẹ́ ti ń pọ̀ jù. Ṣé bọ̀ lọ̀gá ni àbí mi lọ̀gá? Má bínú, ní ìmọ̀ ní. Kí ló dé gan-an? Kí ni a ti sọ ní ti? Kí ni a ti sọ àti ìsọ náà? What?